Orin ọpẹ́ ni àwọn ènìyàn agbègbè kan lọ́lọ́jẹ́ nílùú Ìlọrin tí í ṣe olúìlú ìpínlẹ̀ Kwara ni wọ́n ń kọ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí o, gẹ́gẹ́ bí ìjọba Kwara bá ṣe gbé omi tí wọ́n gbé fún wọn o, omi tó jẹ́ pé ó ti ń jẹ wọ́n yà láti ọdún pípẹ́. Ẹgbọ́n tí àwọn ènìyàn ọlọ́jẹ́ nílùú Ìlọrin, ẹgbọ́n tí wọ́n wí fún gómìnà Abdulrahman Abdulrasaq àti ìjọba Kwara lápapọ̀. Orúkọ tèmi ni ambassador Ambali Azeez tí mo jẹ́ agbẹnusọ Alhaja Mariam Murtala Abdulwasiu ẹ̀sì fún gbogbo Mòrò. Alhamdulillahi Rabbil Alamin. Gẹ́gẹ́ bá ti máa pariwo fún ìjọba ìpínlẹ̀ Kwara pé àwọn ibi tó kù sí ni o, a lórí àwọn ọ̀fẹ́ lánàá tá à ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn ò yà sí wa. Nígbà tí ìjọba alákọ̀ọ́kọ́ àjọṣe ni, ẹlẹ́ẹ̀kejì àjọṣe ni, nígbà tí gómìnà yìí dé àwa la tẹ̀síwájú àníjẹ́ rẹ̀ wá fún àwọn àbítọ́bí tó mọ̀ kù sí ni tí wọ́n ń béèrè omi ni, tí wọ́n ń béèrè sólà, tí wọ́n ń béèrè ilé ìwòsàn, tí wọ́n ń béèrè transforma, ọ̀nà ọ̀dà ó lè tàbó ẹ̀mẹ́rẹ̀. Ọlọ́run níjọba yìí wá fa àwa mára fún gómìnà ìpínlẹ̀ Kwara. Tá a bá tiẹ̀ ti gbọ́hùn oru wa pé àwọn kan tó ń ṣẹlẹ̀ lágbègbè yìí nì. Nígbà mo wá ilé onígúgúrú níjó ní ọlọ́jẹ́ inú mi bàjẹ́ fún wàhálà táwọn obìnrin ń ṣe. Akàn nínú láti kọ lẹ́tà ní orúkọ alága local government ọlọ́jẹ́ àti ní orúkọ kánsílọ̀ ọlọ́jẹ́, a sì dọ́dọ̀ wọn, wọ́n sì ní ká tẹ̀síwájú. Ọlọ́run ní kí gómìnà Abdulrasaq Abdulrahman wọ́n ṣe àwọn oore ọ̀fẹ́ láti fún wọn ní omi nílé onígúgúrú ọlọ́jẹ́ Ìlọrin. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì tó ṣe okùnfà bí omi tuntun náà ṣe dé agbègbè yìí, kí ni ọ̀rọ̀ tẹ́ ní fún àwọn ará àdúgbò? À ń lọ sí àwọn ibòmíì náà tó jẹ́ pé wọ́n ń tú lọ, wọ́n dákun. Owó tí ìjọba tó fi ṣe kíní yìí kì í ṣe tí táríkàrí sọ pé òun máa gbé kalẹ̀ látàrí pé òun lòun ó ṣe. Ìjọba wọ́n sì díjú mọ́rí, wọ́n sì ṣe. Kì í ṣe ọ̀nà kan, kì í ṣe ọ̀nà méjì, kì í ṣe ọ̀nà 100 tí wọ́n ń ṣe. Ẹ dákun bí ó ṣe ṣe tí kíní yóò fi gùn lẹ́mìí láti pé wọ́n má bàjẹ́ àti fẹ́ ìjà, torí gómìnà ní gbogbo tajá tẹran ní jiyàn fọdún ní wọ́n fẹ́ kọ́ máa pa omi yìí. Ọlọ́run ní fi ògbẹ́gbẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara Alhaji Abdulrasaq Abdulrahman wọ́n dákun torí Ọlọ́run kí àwọn àdúgbò yìí ó mójútó omi yìí kọ́ má fi bàjẹ́. Ó má jẹ́ káwọn ẹnìkọ̀ọ̀kan àwọn agbólóhùn kígbe wọ́n má jẹ tú lọ. Ọ̀rọ̀ ìdúpẹ́ ní ṣókí fún gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq àti alága ìjọba ìpínlẹ̀ agbègbè yìí. Àwọn kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kwara Alhaji Abdulrasaq Excellency àti igbákejì wọn Káyọ̀dé adúpẹ́ lọ́wọ́ wọn. Kọmíṣánná tó wà nípa tómi Honorable Ismail Ladi àti igbákejì wọn adúpẹ́ lọ́wọ́ wọn. Adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn engineer tó gbéṣẹ́ ilé lọ, wọ́n ṣe iṣẹ́ jọ́ 5 pẹ́ omi ti dé. Adúpẹ́ lọ́wọ́ púpọ̀. Ọlọ́run bá yóò torí gómìnà wa. Ọwọ́ tó kù kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ gómìnà ládùúgbò yìí, ọ̀nà ọbẹ̀ láti junction wọ́n méjì solar light, kò sí solar. Wọ́n lo solar yìí láti jẹ́ ló ti pẹ́ ṣùgbọ́n kò sí solar àwọn ẹgbẹ́ ti bàjẹ́. Ọ̀nà náà wọ́n sì ṣe ọ̀nà wa yìí náà láti sọ ìsàlẹ̀ ilé baálé àgbẹ̀ lọ́nà ń lọ, wọ́n lè já sí ọ̀nà ilé balọ́dẹ. Wọ́n dákun ọ̀nà tó wá kù díẹ̀ nílé balọ́dẹ, wọ́n dákun ọba wa parí. Àwọn aráàlú ni wọ́n bá parí ẹ̀ pé òun ti dákun. Ẹ dákun délé gbó, ẹ dákun Ọlọ́run ní bá Kwara jẹ́ kí gómìnà wọn ràn wá lọ́dẹ́ tí ràn wá lọ́wọ́ Kwara fana makana lè yà. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, adé ọpẹ́ wa aládé lọ́mọ jẹnu ọpẹ́ ẹwọ́ kan ládé dé àsìkò yìí. Inú wa dùn gan pẹ̀lú omi yìí torí ó ti pẹ́ láti ń lè tí Ọlọ́run ní ọwọ́ wa tó. Ọlọ́run wa ní ọ̀dọ̀ gọ́fúnà wa Abdulrasaq Abdulrahman ni a ti rí oore gbà. Ọlọ́run ní jó débẹ̀ takú sí o lájọ́ kan ṣoṣo rẹ̀. Ọwọ́ wọn mọ̀ lò kí wọn ò ní wálẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run, wọn wá ní rí kú ọmọ, wọn ò ní rí kú aya, wọn ò ní rí kú òbí, wọn ò ní rí kú tiwọn gangan. Àlùbáríkà ń ṣe Ọlọ́run ọlájọ́ kan ṣoṣo rẹ̀. Ọláyè tá ná Muhammad sùn gbòdò Mọ̀dínà, ọlá Al-Qur'an tàbí wọn sẹ́sà ná Muhammad, ọlá wíwẹ̀ jẹ́bẹ̀ rẹ̀ Ọlọ́run, ọlá ọkùnrin, ọlá obìnrin, ọlá méke, ọlá àgbàlagbà, ọlá súnmọ́ sẹ̀ńdílà yàsára, ọlá kókó ojúmọ́ tó bí ọmọ tí wọn ní fẹnu kan Fatia, ọlá pé Fatia ò tí rí, Fatia ò tẹ́rí. Gbogbo ibi tí gómìnà wa bá dé wọn ò ní tí, wọn ò ní tẹ́, wọn ò ní káàbù, wọn ò ní dẹni yẹ̀yẹ́. Ọlá wíbẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run, ọlá láhùlà ọlá kùrátà ilà bisimilahi alámúná ṣẹra. Ẹ bá ara àkókò yín. My name is Balkis Yisa. Olóyè Malam Shehu Ambali ilé Awúyọ. Ipò wo lẹ dì mú ní agbègbè ọlọ́jẹ́ ní ìpínlẹ̀ Kwara? Mọ́gàjì ilé Awúyọ. Mọ́gàjì Ilé Awúyọ. ilé Awúyọ.
gẹ́gẹ́ bí ọ̀kan lára mọ́gàjí agbègbè yìí, a rí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn sùn lọ tí wọ́n ń pọn omi náà sì ní kò ṣe pé omi tó ti pẹ́, a rí pé omi ti tóbi bóòlù ṣe jẹ́ àti pé kílẹ̀ ní àsìkò yìí. A dúpẹ́ lọ́wọ́ oore tí Abdulrahman Abdulrasaq tó ṣe fún wa, wọ́n fún wa ní omi inú wa sì dùn sí lọ́pọ̀lọpọ̀. Kọ́jọ́ pé abámọ̀ kẹta lè fi tún dúpẹ́ fún lọ́dẹ̀ tẹnu ni àbátúndà dúpẹ́ fún ọlọ́wọ́ ọba ò ní jẹ́ kí ìjọba rẹ̀ ọkọ̀ sàn, ọlọ́wọ́ ọba ò sì ní gbé sí lọ́dẹ̀ mi rè ó dùn gbogbo dáadáa tí kálukú rò yẹn níwá ó rò yẹn lẹ́yìn ọlọ́wọ́ ò ní jẹ́ ṣìṣe ọkọ̀ ọba àdó ọba ọlọ́wọ́ ò ní jẹ́ sálẹ́sẹ́ ọláláhólà wàlákùátà ńlábìdáyà rèéyàsí ọláláhólà wàlákùátà ńlábìdáyà rèéyàsí adúpẹ́ lọ́wọ́ rẹ̀ púpọ̀ adúpẹ́ alihamudulilayi. A rí pé inú ọ̀pọ̀ èèyàn ní dùn sí oore yìí, ó ti tó àkókò òun tẹ̀sí wa omi ládùúgbò. A ti wá nísìn láti ọdún ìjọba tó lọ ni wọ́n kàn dòdò fún wa ni wọ́n kàn dòdò fún wa. Àmọ́ nígbà tí Abdulrahman Abdulrasaq dé lórí àríwùn bómi agbára lọ́wọ́ ọkà kò sì dánú ó sì fún wa bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ rẹ̀. Abdulfatai Akabi tí gbogbo èèyàn mọ̀ sí bàbá mẹ́ta aṣojú ọ̀dọ́ ní gbogbo agbègbè wa yìí. A rí pé ọ̀pọ̀ èèyàn sùn jọ tí wọ́n sì ń pọn omi kẹ̀tíkẹ̀tí, omi náà sì jẹ́ omi tuntun. Ilẹ̀ lè rí sọ sí ọ̀rọ̀ náà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọmọ ọ̀pẹ wa Ọlọ́run méjì kọ̀ọ̀kan. Ó ti pẹ́ gẹ́gẹ́ bí àwọn bàbá ṣe ń sọ ní àti àárọ̀ wípé àti sọ́fà ọmọ ní àdúgbò wa yìí lọ́jọ́ tó ti pẹ́ ni ìjọba tó lọ abéèrè fún Ọlọ́run kádàrá tó àwọn dúpẹ́ lọ́dọ̀ náà pé Abdulrahman Abdulrasaq Ọlọ́run ní wọ́n rí tiwa rò níbi eléyìí so títí ìpín tiwa náà sì wà ń bẹ adúpẹ́ fún gbogbo àwọn obìnrin tó kí wọ́n wọ́n yìí láti ìgbà tó lè ti dé tí wọ́n tó ń gbé láì tí ì pọ́n wọ́n sì ń ṣàdúrà kíkankíkan a sì nígbàgbọ́ pé lágbára náà àdúrà náà wọ́n máa bá gọ́fúnà wa Abdulrahman Abdulrasaq àti ẹni tó ṣokùnfà tí omi yìí fi jẹ́ ṣíṣe ìwọ̀n Ambali Azeez. Ìmọ̀ràn ó lẹ́ni fáwọn ará agbègbè yìí. Kò sí ìmọ̀ràn tá a ní fún wọn náà ni pé a máa tù wọ́n a máa rọ̀ wọ́n torí àwọn obìnrin wa náà ni àtàwọn ìyá wa àtàwọn ọmọ wa kí wọ́n má jà nídìí odò yìí kí wọ́n sì máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n máa mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ́run jẹ́ kó tọ́jú ọlọ́dọ̀ tiwa náà. A dúpẹ́ lọ́dọ̀ Abdulrahman Abdulrasaq Ọlọ́run yóò máa tẹ̀ wọ́n síwájú lóore gbogbo wọn fẹ́ wọn Ọlọ́run máa bá wọn fẹ́ o ètò wọn kọ̀ láburú Ọlọ́run máa bá wọn kọ́ lágbára Ọlọ́run òkè lẹ́mọ́rù sí òkè ní àrùn sí wọn máa lọ lágbára Ọlọ́run ọlọ́àdúbáríkà náà mọ̀mọ́ Ọlọ́run tó tẹ ìlú Ìlọrin Ọlọ́run gbàdúrà wọn jù báyìí lọ. Orúkọ mi ní Abdulfatai Akabi tí mo jẹ́ ṣíàmù ọ̀dọ́ fún gbogbo àgbègbè yìí báwo wọ́n mọ̀ sí bàbá mẹ́ta. Kí ni ipò tẹ́ ẹ mú ní ọlọ́jẹ̀ ní agbègbè ìpínlẹ̀ Mọ́gàjí igbákejì mọ́gàjí. Gẹ́gẹ́ bí mọ́gàjí ọlọ́jẹ̀ ní agbègbè rẹ̀ mílẹ̀kùn, kí ni a rí tí àwọn èèyàn pọ̀ tí wọ́n pọn omi ó sì ní ó jẹ́ omi tuntun, kí ní ṣẹlẹ̀ báyìí nílẹ̀ ṣe lákòókò yìí. A rí oore ìdùnnú omi tuntun tí wọ́n á fún wa ní ọwọ́ ìgbẹ́yà nílé orí gbígbí ní ọ̀làfíà fún yín. Ta ló somi fún yín? Abdulrahman gómìnà wa. Bẹ́ẹ̀ni, gómìnà wa. So lẹ́yìn pé gómìnà ṣe omi fún yín omi tuntun bó nínú yín ṣe dùn sí? Nínú wa dùn púpọ̀ sí i. Ọ̀rẹ́ ìgbọ́lọ́ gbogbo àgbọ́kànlé Ọlọ́run ní jẹ́ jásẹ́fò. Ọlọ́run máa tì í síwájú. Ọkọ̀ ọba àgbàbà Ọlọ́run ní jẹ́ sábà lẹ́sẹ̀. Ó ti tó àtìgbà tí ìyá omi ti jẹ agbègbè yìí. Ó ti pẹ́ o láti pé kì í ṣe ọ̀rọ̀ ọdún méjì sí gbàgbà wa yìí. Ọkọ mi ni Rahimi Yusuf tí gbogbo ẹ̀ mọ̀ sí Àwòkọ. Ipò wo lẹ́yìn dìmú ní agbègbè? Alámòójútó àdúgbò gbogbo ọlọ́jẹ̀yẹ àtàgbègbè rẹ̀. A rí i pé ọ̀pọ̀ èèyàn sùn jọ tí wọ́n sì ń pọn omi bọ́ọ̀lù tó jẹ́ omi tuntun. Kí ni nǹkan tẹ́ ń ṣe ibi tí wọ́n ṣẹ̀ ṣe ni àbí? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ gọ́fúnà
a ṣẹ̀ṣẹ̀ rí omi yìí à ń tí ń wá lọ́dún tó ti tẹ́ni ìjọba kínní lọ ìjọba kejì lọ ẹ̀kẹta lọ àdúpẹ́ lọ́wọ́ Abdulrahman Abdulrasaq pé ó ṣe omi yìí fún wa àmọ́ bí kíní kan láì sí kíní kan awọ tàbíìrì awọ òléwu láì sí tàbíìrì àdúpẹ́ lọ́wọ́ Ambali Azeez èyí ló sọ fún wa pé ìyẹn omi jẹ wá púpọ̀ ládùúgbò yìí olóba àti atọ́kùn rẹ̀ tó fi débí ó ṣiṣẹ́ lọ́dọ̀ sáàmù local government ó ṣiṣẹ́ lọ́dọ̀ gómìnà gbogbo ẹ̀ ló ṣiṣẹ́ ṣùgbọ́n àwa náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o à ń sì ń dúpẹ́ lọ́wọ́ gómìnà gangan tó kà wá yẹ nínú kíní omi yìí àdúpẹ́ inú wa dùn. àwọn yín fún àwọn agbègbè yìí. agbègbè yìí ìmọ̀ràn mi fún àwọn obìnrin àtàwọn ọkùnrin náà ní pé ní iná bá bà mí ọba nǹkan jẹ́ rí ìwé ètò nǹkan ṣe àjẹ́ ní òwe iná bàbá tèmi ò ní bàjẹ́ o ẹni tó bá fẹ́ bẹ̀ tó bá bọ̀ fẹ́ ra bàbá òun ní bàkà jẹ́ kó ní òwì ìwé bàbá òun ní bàjẹ́ o omi yìí á ṣe dáadáa á sì mójútó pẹ̀lú ògo Ọlọ́run ó sì bá a mójútó òjò máa ń lọ. kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí? Raimi Yusuf Awoko. orúkọ mi ni Rukat Abdulfatai. ipò wo lẹ́yìn dìmú ní agbègbè yìí? ará àdúgbò nìyẹn. ará agbègbè yìí náà lèmi náà. ìyàwó agbègbè yìí ni mí ilé ọjọ́ mu ìyàwó ilé ọjọ́ mu. a rí i pé ọ̀pọ̀ èèyàn ń pọnmi tínú wọn sì ń dùn pẹ̀lú bó ṣe ń pọnmi náà ó ti tó àkókò wo tí ìyà omi ti ń jẹ agbègbè yìí? ó ti pẹ́ ó ti pẹ́ ó ti lé ní ọdún méjì sẹ́yìn nìsín tí ìyà omi ti ń jẹ wá ládùúgbò yìí. tó wá nínú ìṣe ètò sí omi náà. inú mi dùn gan-an torí àrùké lọ́bì kankan mọ́ a sì dúpẹ́ alihamdulilayi. ẹ bá a sọ̀rọ̀ dúpẹ́ fún gómìnà wa. ọ̀gá mi Aládé Abdulrahman Abdulrasaq a dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ púpọ̀ o lérí omi tẹ́ ṣe fún wa ládùúgbò yìí tẹ́ járù kéèkì mọ́ a dúpẹ́ lọ́dọ̀ yín o ọ̀gá mi Aládé ọmọ yérí mi sá ọmọ ọlọ́jọ̀wọ̀n ọmọ ọ̀pábídà sọ fídíò ọmọ amówófẹ́ni tí ò ní san igbó owó baba Fárúkù ṣégbé mọ́nì a dúpẹ́ fún yín o ìlú ò ní tọ́wọ́ yín o òkè òkè lọ́sì máa lọ ní ṣubú ẹ̀mí ní ṣubú ara ní ríkú ọmọ ní ríkú aya ò wàrà fana ọmọkánà àlì ṣèèrà mọ́nì ṣèèrè kí ni orúkọ yín? orúkọ tèmi ni Jimoh Adijat Ayọ̀kú tí mo jẹ́ photographer Regular Colour Association. a rí i pé ọ̀pọ̀ èèyàn wọ́n sùn tó wọ́n sì ń pọnmi omi náà jẹ́ omi tuntun kí lè lè sọ sí. a dúpẹ́ lọ́wọ́ ìjọba Abdulrahman Abdulrasaq fún gbogbo ìrànlọ́wọ́ tá a máa wá sọ́dọ̀ wọn tó sì bá wa máa ń ṣe àtúnṣe sí i tí a bá sọ fún wọn pé kò sómi kò sọ́nà kò sí transformer kò sí ilé ìwòsàn ìjọba Abdulrahman Abdulrasaq yìí a dúpẹ́ lọ́wọ́ wọn torí wọ́n máa ń bá wa ṣe àmójútó síbẹ̀ a dúpẹ́ lọ́wọ́ wọn lórí ẹ̀.